Africa Content TV.
gbogbo ẹ̀yin ìjòyè ẹ̀yin ìjòyè àṣẹ ẹ̀ṣẹ̀ òye baálẹ̀ òye pápátá gbogbo ẹ̀yin ìyálóde òkè gbogbo ẹ̀yin ìyálọ́jà òkè gbogbo ẹ̀yin jẹ́jẹ́ elders ìlú gbogbo ẹ̀yin òkè òkè gbogbo ẹ̀yin olóṣèlú òkè representative Senator Bukola Saraki òkè bàbá onílùkù òkè àti gbogbo ẹ̀yin lọ́balọ́ba ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ thank you very much. Nǹkan tá à ń ṣe lónìí ló ń ṣe paparazzi o à ń dúpẹ́ orí ọlọ́ọ̀ nínú ayé wa ni àti nínú destiny ìṣẹ́ yìí wọ́n ní bẹ́ẹ̀ bá wọn múrò wọ́n ní wọ́n fẹ́ ikú. Bàbá kan wá sókè láìpẹ́ ẹ̀dà kan wá sọ̀rọ̀ wọ́n ní iná ń jó káàrí ọdún kan tó dúró yẹn iná ń jó iná ń jó ògiri o lánàá àbókiri o sànú máa ń sọ ní adúgbò ọlọ́run pé iná jó mọ ọlọ́run ò jẹ́ kí iná yẹn kó jó wa ìdìbò ọlọ́run ti wà nínú iná yẹn nínú iná yẹn ìdìbò ọlọ́run ti wà bẹ́ẹ̀ adúgbò ọlọ́run adúgbò ẹ̀fún kan tí ọlọ́run ṣe nínú ìlú yìí the last 2 years ní àtidé ọlọ́run fún wa ọlọ́run bá wa ṣe ẹ̀dá òkú kọ̀ọ̀kan ṣe láì jẹ́ kí ọlọ́run bá gbà fún yìí adúgbò fún mi òfin ọlọ́run fún wa láti ọ̀rọ̀ ìlú yìí fún wa àti àwọn èèyàn rẹ̀ adúgbò ọlọ́run fún understanding fún wa àwọn èèyàn torí pé ọ̀rọ̀ wa dàbí tó ń gbá bọ́ọ̀lù orí fíì bọ́ọ̀lù àwọn aṣèré ni tó ń gbá bọ́ọ̀lù orí fíì máa ń gbá bọ́ọ̀lù yẹn àwọn spectator àwọn máa rí fọ́ọ̀tì ẹ̀tọ́ ń play ball yẹn ẹ̀tọ́ play ball yẹn láti wà focus lọ́jọ́ wa ti wà focus ọ̀rọ̀ àwọn ẹ̀ta ẹ̀rọ àwọn spectator yẹn ló máa gbọ́ kò dẹ̀ nílé concentrate láti gbá good ball so ọ̀rọ̀ ọba kó ṣe rí nìyẹn ṣùgbọ́n a ní coach tá máa wà kájọ́bí sínú ọ̀rọ̀ ọba tó wá sí orí ìtẹ́ so agbọ́dọ̀ wà focus so agbọ́dọ̀ ọ̀rọ̀ pé ọ̀rọ̀ fún wa ní ọgbọ́n àti òye àti sùúrù láti pé àti ọkọ̀ yẹn ní ká tó lé lónìí mo ní ọ̀pẹ ní agbára ọlọ́run á máa fi 5 years and 5 years. Ní kú bí kò ṣe yíyè àwọn ọba tó lọ lórí ìlú bàbẹ́ yóò sì lè lórí ìlú ayé yóò sì lè lórí ìlú àtìkó tètè ikú àtẹ́lẹ̀ eku aboyún abúlé ní ọ̀wọ́rọ̀ sí ẹ̀gbọ́n àtọwọ́ àlàbòsù ẹni tó ti jí kó lè ní ọ̀kú ní agbára ọlọ́run gbogbo àwọn tí ọlọ́run ti ṣe kẹ́ wa tí wọ́n jẹ́ ọmọ ìlú yìí ní orúkọ Jésù Kristi ìyẹn wọn yóò máa ga sí ni o wọn á kéré oko wálé wọn wà lẹ́kọ̀ọ́ ni àwọn wà lábúrò wọn á kéré oko wálé láti lọ́dọ̀ wa yẹn wọn á máa kọ́lé mọ́lé ni wọn ra ẹ̀ mọ́lẹ̀ ni ọlọ́wọ́ àwọn ọdún ọlá yóò máa dúró ọlá fún mi Jésù ní ní ẹ̀rọ orúkọ Jésù. In the last couple of weeks a bẹ̀rẹ̀ program yìí passion mi fún Ìṣẹ́yìn àti àwọn ọmọ Ìṣẹ́yìn kò change nígbà tí mo dé mo ní mò ń fẹ́ àlàáfíà mo ní mò ń fẹ́ ìdàgbàsókè ọrọ̀ ajé wa lè ní mò ń fẹ́ ìṣọ̀kan lágbà tí mo ti dé yẹn náà lọ sí kò ṣiṣẹ́ nínú ilé yìí all those things tí a ṣe lánàá kò ní pé a rí pé àwọn èèyàn wà lára wa tí wọ́n jẹ́ àwọn bíi àwọn tí ó lè rìn ìwẹ̀lẹ̀ àti bá drive out of the community tí bá ra àwọn èèyàn tó ń wọlé tó máa ń ṣe nípa àwọn fẹ́ ẹ̀fọ́ àwọn èèyàn ládùúgbẹ́ lánàá pé dríbù yẹn wá sí ìmúṣẹ 100 wheelchair àtàkùn àwọn èèyàn lánàá. Ìgbà tí mo lọ sí school of disability tí ìwé wọn ta níbi ṣe ìdí mo rí àwọn kékeré àwọn tí pé òbí tí wọ́n di ọ̀pọ̀ ríran àti pé wọ́n á promise wọn ní wọ́n lè bí mọ́tò tí wọ́n máa kó wọn láti lè fún wá sí school mo promise wọn ní van olówó yẹn gbà yẹn bọ̀dọ̀ nígbàgbọ́ yìí pé ọlọ́run máa ń fọ́dọ̀ ẹ̀ ọlọ́run máa ń sọ̀pọ̀ ẹ̀ tó máa ń ṣe good box mo wò pé àwọn ilé nílé máa kò dẹ̀ nígbà wọ́n pé ọlọ́run àkóso mo sọ fún wọn ní èyí àìkò ó ní mi wọ́n mi tó yẹ ti máa jáde o mo ní bàbá ní táyì tí mo máàkì second year anniversary mi ìwé àlùfà we deliver that 1 year sí.
we deliver 40 projects. So one man do our fire share them. One man deliver. I deliver about 40 of it yesterday. We gave 100 people scholarship yesterday. That was the university. After our memoir, we don't pay for show party. After money certificate land and the money, 50,000 naira each. That's the benefit. Ọba tèmi yàtọ̀ ni o. Ìṣiṣẹ́ ọba o láti máa ṣe gbogbo àwọn ọmọ ẹ̀. Ìjọba ló yẹ kó máa ṣe gbogbo àwọn ọmọ ẹ̀. But àwa náà aláti fún ìjọba lọ́wọ́. And that is example tí a lè tí a ṣò lánàá yìí pẹ̀lú ọkùnrin. I will give about 70 bags of rice to people yesterday. Àpò àwọn ará. Tó bá jẹ màálù tèmi lónìí. Ẹni ọ̀dọ́ kó máa sọ pé ọba yóò ṣe ṣe lọ́dọ̀ ìwé akẹ́kọ̀ọ́. Máa jókòó, máa jó, ó lè máa jẹ màálù. Ẹni kan lè máa wò mí pé ọ̀rọ̀ àwọn àkùnrin. But something there, ọkọ̀ ṣẹlẹ̀ ní lónìí. Ẹni pé àlùfáà ìjọ́jì wọ́n sọ fún mi kó sí. Mo mọ̀ kó sì pọ̀ sí mi mọ́ kí ló ṣẹlẹ̀. Mo wá sọ fún ọ pé tọ́ọ̀ṣì yẹn gbọ́dọ̀ ti máa ṣe láti wá ti dúpẹ́. Ọlọ́run afọ yín ní àlàáfíà mo sọ àsọtẹ́lẹ̀ ṣe gbogbo ara yín yóò gba ẹ̀wọ̀n mo sọ àsọtẹ́lẹ̀ ṣe ìdí ara yín yóò gba ẹ̀wọ̀n only silver and gold have I only got in the name of Jesus I say stand rise up and walk you will walk again money you will walk again. Orúkọ Jésù ìṣòro wa. Bí àwọn bá kọjá ṣe request, ẹ jọ ṣe request for this church. Ilé ẹni mo ní mọ́tò àwọn, wọ́n ní báànù àwọn, wọ́n ní break down. Nítorí tá a bá gbọ́ pé tọ́lọ́ o, tá a bá gbọ́ tọ́lọ́ ọ̀rọ̀ máa ń gbọ́ téyì. Let me tell you something. Owó tí mo fi ra báànù ní àná, it's over 10 million. Ìjọ tí ra mọ́tò gómìnà rẹ̀ ti gbé mọ́tò fún láti àti ti wà lórí ẹ̀yìn bọ́tí mo pa èmi mọ́ra mo rà á fáwọn tí ò lè san fún mi padà gbọ́mọ̀ pé bá ṣe wà yìí ọlọ́run fọwọ́ tó àwọn ọ̀pọ̀lọpọ̀ láti ra mọ́tò fún mi mọ́tò ajáde láì so therefore request fún ju ọlọ́run wọ́n làwọn fẹ́ fáà nígbà tẹ̀lé pẹ́ fẹ́ fáà sọ ló bá nìyẹn fẹ́ ó dà pé ẹni pé tí ó yá ẹjọ́ mẹ́fà ni ó bóyá tó kìí sí kó ló pé ṣẹ́wọ̀n pé ọlọ́run bí bàbá ń fẹ́ agbọ́dọ̀ bí ìwé kó sálẹ̀ fẹ́ ẹ̀fẹ́ kó ló pé ẹtí bá ọmọ ẹ̀yẹ wa bí ẹ̀yin olówó ẹ̀yẹ ọlọ́lá tẹ̀ wá bí ọmọ bẹ́ẹ̀ kẹrin ọjọ́ tì í lọ́wọ́ wọ́n ní kó sálà àwọn fẹ́ kò tí kò tágbára lọ́wọ́ ọ̀tá ọ̀ tó bá dẹ̀ rọ̀ lọ́wọ́ ní ìjọ́ tẹ̀ náà bá nídìí help but God will be there for us. Agbára lọ́wọ́ we will not lack help. Whenever we need help, God will rise for us. Wọ́n náà wọ́n fẹ́ kó sá ẹ̀yẹ ká máa ṣiṣẹ́ lórí ẹ̀. In the next 1 year ní agbára Ọlọ́run á deliver kó sá sí wa. Àṣẹ́kù tó ti máa lóyún. Tó mo wá dúpẹ́ lọ́wọ́ àlùfáà ìjọ mo dúpẹ́ lọ́wọ́ bàbá rẹ́fúrẹ́ǹ Adéòtí àwọn prayer warrior mi nìyẹn. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn prayer warrior ti lè wòye àwọn tó gbàdúrà fún mi. Ẹ pé wọn yọjú síta ọmọ wọn gbàdúrà fún mi níbi kan. Àtúndẹ̀ wá tó gbà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn muslim dúpẹ́ lọ́wọ́ gbogbo oníṣẹ́ ìdílé mẹ́tẹ́ ìta lọ́wọ́ bá gbọ́ bẹ́ẹ̀ ni so ó ní nǹkan tó mi ò pè ní dọ̀tí ó ní ẹ má ṣe pè é ní ìdọ̀tí tó dé àpò dúpẹ́ lọ́wọ́ yín dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin lóye ìkọ́ láì sí ẹ̀yin kò sí èyí dúpẹ́ lọ́wọ́ yín thank you for your support dúpẹ́ lọ́wọ́ gọ́ọ̀nà wa gọ́ọ̀nà Ṣèyí Mákindé
fún support tí wọ́n fún wa ní ìlú Ìṣẹ́yìn àti ìgbàlódé rẹ̀ àdúgbò lọ́wọ́ yìí ẹ̀jẹ̀ ti bẹ̀rẹ̀ lábẹ́ náà ẹ̀ ṣe dáadáa wọn àbáyé parí ẹ̀ ẹgbẹ́ representatives of different organizations ẹ̀ wà níbí àdúgbò lọ́wọ́ yìí ọpẹ́ la wá dúró bí báyìí ní ọba lẹ́yìn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ọba dúpẹ́ lọ́wọ́ èèyàn náà ìtẹ́ni tí ò bá appreciate èyí lè appreciate Ọlọ́run olùpẹ́ gbogbo ní agbára Ọlọ́run ẹ̀ balẹ̀ láyọ̀ àtàlàfíà ẹ̀sìn wá tẹ́ wá bá wa yọ̀ yìí ikú ayọ̀ kò ní tán ní inú ilé oníkálukú àdédé báyìí àdédọ̀ kórè o ìyá ẹbí o gbogbo ẹ̀yìn ti pé ẹ̀sìn ń wà ní ẹnu fẹ́ǹsì tẹ́ ń wo mi kẹ́ gbórí wọlé àbí kẹ́ má gbórí wọlé ni ẹ gbórí wọlé o bá kẹ́kọ̀ọ́ lẹ́gbà ẹ̀kẹ́kọ̀ọ́ wọlé bá gbórí náà ni ẹgbà wọlé ẹ jẹ́ ká kájọ fọwọ́sowọ́pọ̀ kájọ túnú Ìṣẹ́yìn ṣe kásìmí àbòsí kásìmí ọ̀tẹ̀ o wá wá pẹ̀lú ìrẹ́ yìí o. Lẹ́dà ìjọ náà lágbára púpọ̀ jù bó ṣe yẹ lọ nítorí náà kábíyèsí láti máa lọ lápá jùlọ láti lọ ṣe àṣekájá àwọn èdè tó wà níwájú wọn. Á pè bí ẹ ṣe ṣe kábíyèsí wọlé ẹ fi ṣèwé jáde. Àwọn bàbá wa yóò tẹ̀lé wọn. Got Thank you.